Egun tó wà níta báyìí ní Asoroko bí Eledumare. We don't celebrate Christmas, neither do we celebrate Salah in one accord. Ọdún ọlọ́jẹ̀ ọdún ayọ̀ ni o, ayọ̀ ọmọ ọlọ́jẹ̀ máa kú ewu. Ọdún Egúngún, ọdún ire, ọdún ọlọ́jẹ̀ ọdún ayọ̀ ni o, ayọ̀ ọmọ ọlọ́jẹ̀ máa kú ewu. Ọdún Egúngún, ọdún ire, ọdún ọlọ́jẹ̀ ọdún ayọ̀ ni o, àwọn ọmọ ọlọ́jẹ̀ dé àkú ewu. Ayélujára ọdún Egúngún, ọdún ire, ọdún ọlọ́jẹ̀ ọdún ayọ̀ ni o, àwọn ọmọ ọlọ́jẹ̀ àkú ewu. Olówó lòrìṣà wa o, ọlọ́mọ lòrìṣà wa o. Today, December 14, 2025, it's my family's turn to celebrate the Egúngún Festival here in Oregun. Orúkọ mi ni Bọ́sẹ̀, ọmọ Bankole. A subgroup of Akinogun royal family. Tí eégún lè wá ń ṣeré lẹ́nu, eégún tó wà níta báyìí ní Asoroko bí Eledumare. The Egúngún Festival is deeply honored and respected by my entire family. It brings unity and togetherness. Adamojo máa wà níta ní ọ̀sán. Alakoro ògbóyò kò dúnàmúnàmù ó kọjọ́ pa àwọn ìyá mẹ́lẹ́yẹ ó pẹ́ kó tó dé oníṣẹ́jọ́ ó tètè dé àwọn òwúrọ̀ ìfọ̀ pẹ́pẹ́pẹ́pẹ́ òṣùpọ̀ Every relative from different areas, such as Orile Agege, Ilogbo, Ota, returns home to celebrate this Egúngún Festival with us.
our roots, our lineage.